wọ́n ní mùsùlùmí làwọn àwọn ṣẹ̀ṣẹ̀ gba Islam ṣùgbọ́n àwọn máa ń gbọ́ orin àwọn máa gbọ́ ṣége nù orin ìṣe táwọn wá gba Islam yìí àwọn ò lè filẹ̀ àwọn sì tún fẹ́ràn káwọn máa fọwọ́ ara wọn pọ̀ àtọ̀ jáde ń di àwọn amẹ́mọ́gbàgbé ìyàwó méjì làwọn sì ní no ó ṣe gbogbo èèyàn kàyéfì pẹ̀lú ìyàwó méjì wọ́n fẹ́ bi í léèrè béèrè kan kẹ́ tó fẹ́yàwó ẹ máa lálàá ikú ẹ bóbìnrin lò ẹ jì ẹ bá tọ̀ nínú pátá yín ṣé lẹ́yìn tí yẹn bá fẹ́yàwó tán ó ṣeéṣe kírù rẹ̀ ṣẹlẹ̀ ìyàwó yín wà lè kí tún ṣe kọ́ dálẹ̀ ọlọ́jọ́ pípẹ́ bí kó ló ń lọ fùntú àlátìkù òun fẹ́ lọ tọ́jú ọmọ ọ̀sẹ̀ méjì làwọn fẹ́ ṣe oṣù méjì oṣù méjì ń dọdún méjì ẹni tí irú àdánwò ń bá ṣe ó lè tún máa lálàá ń tiẹ̀ o àmọ́ lẹ́yìn tí yẹn bá fẹ́yàwó jàmá àbà ọmọ alálà pọ̀ bóbìnrin lò lójú àlà tíyàwó rẹ̀ ń bẹ́ ńlẹ̀ ọmọ alálà kí ló wá fẹ́ sún ọ dídì pọ̀ mọ́ fọṣẹ gbòdì ó dájú pé òkúra rẹ̀ ń jànú òkúra rẹ̀ ń jànú kí làwọn ìyàwó ń ṣe kí ni wọ́n wà fún kẹ́ máa wo nǹkan o sẹ́rẹ́ tó bá ti fi àṣàkáṣà kọ́ra ìtòlúwa ṣe lẹ́tọ̀ fún wọn kì í jọ wọn lójú torí kí ni fẹ́ láti rí lọ́dọ̀ ìyàwó wọ́n fẹ́ dà òun sì ti mọ ọ̀nà kan tó ń fi lè dà irú rẹ̀ tẹ́ bá lọ sí ìwádìí fínífíní ẹ bá kọ́ pa àwọn ìyàwó tì ní kọ̀ ká wọn kún kò fẹ́ gbọ́ bùkátà rẹ̀ lára ìyàwó torí ẹ̀ ńlẹ̀ gbọ́n o mùsùlùmí lẹ́yìn a máa fọwọ́ ara ẹni pé àtọ̀ ẹni jáde ń haramu ní nínú òfin ṣẹ̀ríà bal kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yàtọ̀ sáwọn olùmọ̀tán lọ́tọ̀ bíi Ibn Hazm ìsọkúsọ lọ́sọ̀ọ́nbẹ̀ torí ẹ pátì lónìí kò gbọ́dọ̀ dọ́là ó sì rọ̀ yín lọ́rùn láti pátì gidigidi ẹ tún níyàwó méjì ìyàwó méjì àbà kí ni wọ́n pé méjì sí ẹ kàn fẹ́ wọn kalẹ̀ fún yàbí kódà kó ṣe pé máa wo àwọn ìyàwó yín ni àwọn ni wọ́n á fọ ọmọ abẹ yín tẹ́ fi dà kò sí wàhálà mbẹ eléyìí kìí ṣe ntọ́jà haram àmọ́ wọ fúnra ìwọ nìkan lọ́ọ́ àjókòó lọ́mọ lọ pé kíni ó dàbí àwọn ẹni tó fẹ́ ìyàwó náà ni tó máa wòwò kú wò wọ́n máa fi àjọmọ ọlọ́mọ wọ́n máa gbé blue film síwájú yọ pa obìnrin tì bí aṣọ tó ti gbó tóbìnrin bá ti ń bọ̀ wá yàrá tí máa padé yẹn yàrá ìwọ̀ kìí ṣe pé orí èèyàn ló ń gbé bẹ́ẹ̀ ìwòkúwo ni tóbìnrin bá ti wá ń bọ̀ tó ti rí pé ọkọ̀ tilẹ̀kùn ní gbà ó ìyàwó máa kanlẹ̀kùn kí ẹ sílẹ̀kùn ẹjọ́ gbọ́dọ̀ wọ́ bí tilẹ̀ gbé pamọ́ abẹ̀ síbò níyàwó yín Olúwa ẹlẹ́dàá má jẹ́ káwọn ọmọ wọn kó sọ́wọ́ yà àwọn nìkan ló bí àwọn ìyàwó táwọn eléyìí náà fẹ́ yàwó wọ́n fi wá pa wọ́n tìbí aṣọ tó ti gbó yìí ọmọ kékeré ọwọ́ ara rẹ̀ ọwọ́ pátì wọ́n lọ fọṣẹ́ gbòdì láì jẹ́ pọ̀ gbádùn wọ́n bá sì bu ọtán lọ gbádùn wọ́n máa bínú eléyìí jẹ́ bó ṣe jẹ́ orin náà kí lẹ́ ń gbọ́ ń bẹ̀ kí lẹ́ ń gbọ́ ń bẹ̀ ẹ dákun ẹ dárúkọ rẹ́kọ́ọ̀dù tó dáa jù ẹ sọ wàláì kò sí etí ń sọ̀rọ̀ tó dáa ẹ̀rì tí ń lùlù ẹ̀rì tí ń lu omele wọ́n ń lu agogo wọ́n ń lu sẹ̀kẹ̀rẹ̀ jáàsì tún ti wọ́ bẹ̀ piano jìtá bó máa ń sọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ tó mú ni kórí ó pé èyí tó ń fi kún yín kọ́ gbogbo ẹ ti sọ di haram à ń bọ̀sibọ́sí orin wo ni wọ́n sọ ọ̀rọ̀ tó dáa ń bẹ̀ tọ̀rọ̀ burúkú ọ̀wọ́ bẹ̀ rẹ́kọ̀dì kìtà àfi tọ̀rọ̀ sọkúsọ bá wà ń bẹ̀ kò sọ̀rọ̀ bàbá tó dàgbà òun kò tún máa sọ pé rárá o òun náà tún yọ fìdí sí o òun yẹn sàgbàlagbà o bẹ́ẹ̀ máa rí tí wọ́n ń bóra dànù. akramakumullah kí ló ń gbọ́ ń bẹ̀ táwọn eléyìí ní sáǹpù rẹ olórin tó ṣe pé ó ń bọ́ máa sùn ó tún bá ya rẹ̀ sùn táwọn eléyìí ní nǹkan àwòkọ́ṣe. à ń tí ń sọ̀sọ́kúsọ tó yẹ pé wọ́n fìyàwó wọn ṣe ẹgbẹ́ wọn lálejò. olórin gbọ́ pé ẹnìkan nínú àwọn táwọn jọ ń kọrin ọba ìyàwó òun sùn ó ní kò burú táwọn ẹni tó fẹ́ fi ṣe sáǹpù nu. àmọ́ ìgbà míì
àwùjọ ló sọ àwọn èèyàn di bí wọ́n ṣe dà láti kéékèèké àwọn bàbá ọmọ bàbá kò lè má ra rẹ́kọ́ọ̀dù gbogbo rẹ́kọ́ọ̀dù Haruna Ṣọlá Legali Mukaiba Jaigbade so gbogbo àwọn lefty ẹsàká bàbá Wáídì gbogbo àwọn orin ni àwọn bàbá yẹn máa gbé sí láti wà tó ti wà ló ń ṣẹ́jú mẹ́ta gbogbo ẹ̀ ló kúnlé ọmọ ti há gbogbo ẹ̀ sórí ẹ dákun àti wọlé rẹ̀ rọrùn jù àti há lọ ṣẹwárí kèésì tó tún ti dúró lọ́pọlọ ọmọ òtún fẹ́ máa gbọ́ tuntun ike bo lórin dé báyìí la ilaha illallah ìgbà mi kèésì bàbá wa o kèésì ìyá wa o àmọ́ ibi tí wọ́n lọ gbé gbogbo àwọn ẹni tá à ń jọ ń gbé òun rẹ́kọ́ọ̀dù kọlura wọn ni bó la ti fẹ́ sa àwọn ọmọ wa wàláhì bí wọ́n ṣe kó gbó sọ́pọ̀lọpọ̀ ọmọ lórí nù kọ́ wá ṣe fẹ́ jáde má bọ́mọ náà ṣe dẹni tó ṣe pé kò lè yára rẹ̀ ya míúsìkì nù torí rẹ̀ ìwọ tí àdánwò yóò ti ṣe dákun wo bí tó fẹ́ gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wo bí tó fẹ́ gbé pẹ̀lú ìyàwó rẹ̀ torí pé àwọn ọmọ yìí ń táwa tá a fọwọ́ ara wa dá sí wọn la á padà rí tó bá pẹ́ àwùjọ tá à ń gbé wọn gbogbo alukurani ni wọ́n máa ń play wàláhì ó yà wá lẹ́nu kọ́dọ̀ ọmọ káfìrì lọ́la ẹ̀rí pé alukurani ni wọ́n máa ké torí àwọn náà rò pé míúsíkì ni bẹ́ẹ̀ náà làwọn ọmọ tiwa náà tó bá pẹ́ alukurani ní gbọ́ bọ́mọ ó sì há alukurani nù ẹ jẹ́ ká gbìyànjú kó jẹ́ pé àwùjọ tí ò dá àjìnà sí torí àwọn ọmọ yìí àmánà ni wọ́n jẹ́ fún wa ẹ̀yin tẹ́ wá jágbàlagbà àfi kẹ́ nípinnu ọkàn tó ní agbára mi fẹ́ gbọ́mọ́ náà ni bí idhnillah Allah ó jẹ́ kípa yan ká yóò mọ̀ wá sí yín lórílẹ̀ kan láre àwọn orin tẹ́ ti há sórí hùn ẹ máa ṣe a'udhu billahi minash shaitani rajim níta bá mọ̀ nínú alukur'an ẹ máa ká ó sì jẹ́ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar díẹ̀díẹ̀ ẹ rí i pé yóò máa gba nǹkan yẹn kúrò lọ́dọ̀ yín yóò máa gbà kúrò lọ́dọ̀ yín gbogbo rẹ́kọ́ọ̀dù òsì rẹ́kọ́ọ̀dù ẹ lọ dànù kìí sowó ni ṣẹ̀rí àpè tó bá sì jẹ́ pé àwọn rẹ́kọ́ọ̀dù nǹkan míì ṣe kálẹ̀ lórí tó dáa ẹ jẹ́ kí wọ́n bá yín kálẹ̀ lórí kò ṣe kálẹ̀ lórí ẹ lọ dànù síbi kan ẹ má dànù síbi tẹ́lómi ò ti mú o ẹ dànù síbi tó ẹ kọ́ ọlọ́ọ̀lọ́nu lẹ́yìn ìjẹba àwọn